Adédùnmí nínú. Adédùnmí nínú. Adémọ́lá. Adémọ́lá. Táíwò ọmọ Ọọ̀ni Adéyẹyè Ọ̀jájá kejì. Táíwò ọmọ Ọọ̀ni Adéyẹyè Ọ̀jájá kejì. Kábíyèsí o. Orúkọ Kẹ́hìndé. Kẹ́hìndé. Adéyẹyè. Adéyẹyè. Adélànọlá. Adélànọlá. Adéjùwọ̀n. Adéjùwọ̀n. Adédoyin. Adédoyin. Adébọ́lá. Adémọ́lá. Kẹ́hìndé ọmọ Ọọ̀ni Adéyẹyè Ọ̀jájá kejì. Kẹ́hìndé ọmọ Ọọ̀ni Ọ̀jájá kejì. Orúkọ àwọn ọmọ Ọọ̀ni Kábíyèsí of Ifẹ̀ kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Orúkọ àwọn ọmọ wọn ìbejì tí wọ́n bí òun ni àwòtán yẹn. Ẹ wá wòye kí Kábíyèsí wá sọ pé àwọn gba ẹ̀sìn Islam automatically wọ́n ti di ọmọ Lárúbáwá. Irú àwọn ọmọ yẹn wá fún wọn ní Abdulrahman àti Abdulrohim. Ẹjọ́ ṣórúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn. Ni mo fi sọ fún wa wípé ẹ̀sìn Islam àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni. Tó o bá ti gbà ó máa sọ ẹ́ di Lárúbáwá lórí ilẹ̀, ó máa sọ ẹ́ di Fúlàní lórí ilẹ̀ torí pé ẹ̀sìn àwọn Fúlàní ni àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni. Ẹ̀yin ọmọ òòjọ́ gbọ́ nǹkan tá à ń sọ nípa Islam látijọ́ yìí. Mo fi Olódùmarè búra fún yín òdodo ni. Kò sáàfáà náà tó máa sọ wípé irọ́ là ń pa. Wọn ò lè gbéná wojú wa, wọ́n kàn lè máa sọ̀rọ̀ lókèrè torí pé wọ́n mọ̀ pé táwọn bá gbéná wojú wa àṣírí máa tú. Tá a bá gbé Kùránì fún wọn, wọn ò ní lè kà á. Tẹ́ ẹ bá wo Quran, ìtàn àwọn ọmọ Lárúbáwá ló wà ńbẹ̀. Tẹ́ ẹ bá wo Allah, èdè Lárúbáwá nìkan ló gbọ́. Kò wá síbi ẹ ṣe fẹ́ ṣe Islam àfi kẹ́ ẹ sọ èdè Lárúbáwá, àfi kẹ́ ẹ máa jẹ́ orúkọ Lárúbáwá. Torí pé Islam àwọn ọmọ Lárúbáwá ló ní. Allah èrè àwọn Lárúbáwá ni. Tẹ́ ẹ bá wo Kaaba tẹ́ ẹ ń sìn, tẹ́ ẹ ń bọ tí Allah wà nú ẹ̀, ilẹ̀ Lárúbáwá ló wà. Àwa náà nítọ̀dọ̀ tiwa nílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ gbé ti Lárúbáwá wá, kán fi pàtọ̀dọ̀ tiwa rẹ́, kán pààrọ̀ wa lórí ilẹ̀ wa, kán lè bá pa wá ní ìpàsípayọ. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam irọ́ lásán ni látòkè délẹ̀, àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá ni. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ kà, kò sí ìwúre kankan tẹ́ ẹ fẹ́ ṣe sí Allah, kò sádùúrà tẹ́ ẹ fẹ́ ṣe sí Allah, kò lè gbọ́, kò gba nǹkan kan torí kò mọ̀ yín rí. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ máa bá wọn ṣe. Ẹ wo àwọn orúkọ tó rẹwà. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti bímọ, ẹ má pe àwọn àáfàá fún ìkómọ kankan. Ẹ sọ àwọn ọmọ yín lórúkọ fún ara yín. Ẹ pe àwọn mọ̀lẹ́bí yín kán ṣe ìsọmọlórúkọ yẹn ní ìlànà tàbínibí sí ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá fẹ́ ṣègbéyàwó, ẹ ṣe ní ìlànà Yorùbá. Tẹ́ ẹ bá fẹ́ ṣílé, ẹ ṣe ní ìlànà Yorùbá. Táwọn àgbà wa bá rebi àgbà ń rè tẹ́ fẹ́ ṣe òkú wọn, ẹ ṣe ní ìlànà Yorùbá. Ẹ má pe àwọn àáfàá mọ́, a ò kì í ṣe Lárúbáwá. Aṣojú àwọn ọmọ Lárúbáwá ni wọ́n. Iṣẹ́ tán gbé fún wọn ní pé kán ba ayé wa jẹ́, kán sọ wá di ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa, kán gba agbára lọ́wọ́ wa. Àwọn ọmọ Lárúbáwá sì máa wá, wọn á wá pa wá ní pàṣípàyọ. Àwọn tó kọ́kọ́ fẹ́ pa wá òun ni àwọn Fúlàní. Kán kọ́kọ́ Fulanize wa, kán tó wá Arabize ilẹ̀ wa. Ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Òfo ọjọ́ kejì ọjà ni. Òfútù fẹ́ tẹ̀ ní Allah. Àṣà tí ò ní kọ́hún, kò lágbára kankan, kò lè ṣe nǹkan kan. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ máa bá wọn ṣe. Ẹ rá àwọn àfáà yẹn tó kú kan bá kú wá máa ní ó kú Mùsùlùmí ni, ó kú Mùsùlùmí ni. Irọ́ ló ń pa àwọn jẹ́wọ́ fún yín ni o. Nǹkan tó ń sọ ni pé òkú Fúlàní ni, òkú Fúlàní ni. Torí pé tó bá ti gba Islam, ó ti di Fúlàní lórí ilẹ̀, wọ́n ti Fulanize ẹ. Ẹ̀yin èèyàn wa, ẹ jí ẹ má sùn. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira. Ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.